dákun ẹ ṣàánú ọmọ ìyá mi ẹ dákun alẹ́ nìkan kan gómìnà ṣàánú mi ọmọ ìyá mi alẹ́ nìkan kan kó ṣàánú wa lẹ́sẹ̀ dédé yìí o kó ṣàánú wa o èyí pọ̀ o jàgbára wa náà o ọ̀daràn jẹ́ ẹsẹ̀ ṣàánú wa o. Agbègbè challenge nílùú Ìlọrin náà ni ikọ̀ àtòtò àrèrè online TV wà báyìí níbi tí ìjàmbá iná tó ti ṣẹlẹ̀ tó jó ṣọ́ọ̀bù tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ dúkìá ló pàdánù sínú ìjàmbá náà ọ̀hún kí Ọlọ́run bá kó máa ṣàánú wa ni ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àwọn tó ní ṣọ́ọ̀bù náà. ṣàánú wa ọ̀dàkùn o ṣàánú wa o ṣàánú wa o ìpọ́njú wa náà o ẹsẹ̀ rẹ o ọ̀ṣàánú wa o ọ̀dàkùn. ọyún ní Ìlọrin lẹ́rìí à ń sọ fún ìjọba pé kò sólè ń bí báyìí gọ́ọ̀mẹ̀ntì tó wò wá sí lánàá ọmọ yìí níṣà gírádẹ́ẹ̀tì ni tó parí tó máléjì ara ẹ̀ ń bí báyìí tó máléjì kò rí nǹkan mú kó ń bí báyìí àwọn òbí rẹ̀ lẹ́rí tó ń sunkún bí báyìí kó wò wá sí lánàá kó fún wa ní ọ̀nà kí lè ẹ́sàsì wà kó wọlé sódà kí bí báyìí lè free ọlọ́run kó ràn wá lọ́wọ́ ẹ̀yin náà ẹ wo sàtífíkẹ́tì ẹ wo gbogbo ẹ̀ bó ṣe jó uni Ìlọrin ní bá gírádẹ́ẹ̀tì ẹ̀yin náà rí kí wọ́n wò wá sí láàánú kó ṣàánú wa kó ṣí ọ̀nà up to yesterday àwọn government house tá à ń bẹ̀bẹ̀ fún àánú pé kó wò wá sí láàánú kó fún wa lọ́nà kó ṣe méjì kó wò wá sí láàánú wò sí táùtì nínú wa ń bí báyìí àwọn tó kàwé ló pọ̀ gbogbo bí báyìí 90% àwọn bá graduate ní gbogbo ẹ kẹ́lẹ́ rí evidence lẹ́rí graduate pọ̀ nù wọn bí báyìí sẹ́yìn ṣé èyí ò kàwé báyìí government kó wò wá sí láàánú kó rescue wa fún gbogbo àwọn wàhálà yìí wọ́n rí anything mú pọ̀ bí báyìí. àwọn pàrọ̀ gọ́ọ̀mẹ́ntà lójoojúmọ́ ara ń gbẹ́dà pariwo lára ní ètò ìdájú pé wọ́n fẹ́ sọ wá lẹ́nu pé láti sọ̀rọ̀ sáwọn òṣà. Adakun o. Orúkọ mi ni Ibrahim Yaya Ọláyínká. Báwo ni ẹ̀yin ṣe jẹ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní challenge yìí? Mo jẹ́ kan lára àwọn tó ní ṣọ́ọ̀bù lára ṣọ́ọ̀bù tó jóná bíbá lóyún ṣọ́ọ̀bù ti tọ̀dọ̀ nílé níbà. Ǹjẹ́ lè sọ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀? Actually a ti lọlé ní aago méje alẹ́ àná kó tó di pé ó tó nǹkan bíi after 8 tí kọ́ọ̀lì yẹn kan lórí bí wọlé wípé iná ti ṣẹ́ ní àwọn line ṣọ́ọ̀bù wa wípé ó ti ń jó ṣọ́ọ̀bù bíi èèyàn méjì gbà tí wọ́n fi pè tá a fi débí ó ti wọ nǹkan bíi 8:30 to 9 tá a fi sáré débí àti báwọn èèyàn tí wọ́n ti ń rọ́ọ̀ṣì àwọn náà yẹn gbà táwọn ló fi dé pẹ̀lú wọn pẹ̀lú àwọn táwọn náà tún lè pè a try láti pe fire service network is dey connect unfortunately nígbà tá a fi débí báyìí ní alẹ́ àná ẹ̀ nínú yẹn gbogbo ṣọ́ọ̀bù yìí ó ti jó kanlẹ̀ so ṣọ́ọ̀bù wa ń bí báyìí sí rẹ̀ à ń ta fóònù à ń repair fóònù irú èmi náà sí báyìí mò ń ta fóònù à ń dì pẹ̀lú Samsung bí nínú challenge ṣọ́ọ̀bù yà ń dì pẹ̀lú Samsung ní follow by iPhone kó tó wá kan Android àwọn fóònù ta ní níbí báyìí tó jẹ́ fóònù títà ó wọ bí 30 million naira ká tó wá tó sọ àwọn èyí tó jẹ́ àwọn ẹrù customer ni so gbogbo àwọn Samsung and other stuff everything ó jó kanlẹ̀ tí a rí kankan mú fún ẹyọ kan báyìí a rí mú fortunately adúpẹ́ ń pàyà wọ́n báyà pé state fire service táwọn náà wà lálẹ́ àná wọ̀wọ̀ táwọn ló fi débí gbogbo building yìí ó ti jó àwọn ṣọ́ọ̀bù ilé tẹ̀ ti jóná kanlẹ̀ so building upstairs yẹn òun ló ṣẹ̀ṣẹ̀ múná tí wọ́n fire service wa face tí wọ́n pa ní gbogbo bíi 10 alẹ́ àná yẹn so àwọn ẹrù wa tó sọnù bí over 30 million naira ni àwọn fóònù wa tó jóná àwọn bíi Samsung 500,000 per each ó wà níbi tó jẹ́ àwọn Fold tó jẹ́ àwọn Spectre ń lo àwọn iPhone ńláńlá iPhone 3015 ó wà ní ṣọ́ọ̀bù yìí àwọn tá a dẹ̀ fi rọ́nà àwọn owó yìí ló là ń gbà abẹ́jẹ gọ́ọ̀mẹ̀ntì abẹ́jọba a tó bẹ àwọn individual èèyàn tó jẹ́ olùrànlọ́wọ́ adákọ̀ abẹ́kẹ̀ dìde ìrànlọ́wọ́ sí wa nínú ṣọ́ọ̀bù lásán ọjà tó sọnù bí báyìí ní sọ over 30 million lóun láti gbéra ká tó sọ àwọn ọ̀dà ṣọ́ọ̀bù náà ṣọ́ọ̀bù sì tèmi ní lásán ní sí over 30 million mi ò lé àkáǹtì kò sí kankan gbogbo carton fún gbogbo everything ó ti jóná mọ́lẹ̀ ló wà nílẹ̀ lóun láti gbéra ẹ̀dákan abẹ gọ́ọ̀mẹ̀ntì abẹ Kwara State gọ́ọ̀mẹ̀ntì abẹ individual èèyàn tó jẹ́ olùrànlọ́wọ́ ẹ̀dákan ẹ̀ dìde ìrànlọ́wọ́ sí wa a ní ìdìrànlọ́wọ́ bí mo ṣe wáyé àkànwá báyìí ní látàná ń ṣe kò sóúnjẹ àlejẹ́ nìtì kò sí kankan tá a fẹ́ mú níbí mo kàn wá báyìí ní kí n má kó láti lókun
kí gọ́ọ̀mẹ̀ntì òdìdó kan dìde ìrànlọ́wọ́ kan ṣàánú fún wa nínú challenge nílọrin bí ẹ dákun a ní ìdìrànlọ́wọ́ yín. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ibrahim Yahaya Ọláyínká. Mo ti ṣe tán.